You're this silly. You're a bastard. Nonsense. I'm not a bastard. Emini bastard. What's the name? Sorry. Emini bastard. Emini normally. No. This is the bastard. What do you mean? What do you mean? You should be somebody reform. Why don't you buy me one rand? See. Wow. Me first present. Mama sọ̀rọ̀ tó máa ń sọ ìmọ̀. Ewu ni fún abúmọ̀ mi. Why don't you buy now? Tí bàbá bá gbọ́ kí ló rò pé kó máa sọ. Sọ kí bàbá wọn ti wá gbọ́mọ ẹ̀. Ọkẹ́ òkú ṣáà ló kúrò bàbá ọmọ ló lọ́mọ. Má ṣe bẹ́ẹ̀. Mi ṣe ní ṣe bẹ́ẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ báyìí náà. Bí mo ṣàfihàn ọmọ yẹn. Jọ̀ọ́ torí Ọlọ́run, mo ti bẹ́ẹ̀. Mo ní kí ni kò tó fẹ́ kí n ṣe. Mo fi iṣẹ́ bẹ́ẹ̀, mo fowó bẹ́ẹ̀, mo fi lé bẹ́ẹ̀. Olóòfẹ́ ní tèmi, àfọmọ iná olùfẹ́. Ọmọ mi mo fẹ́ o. Fún òkú tó bá gbọmọ lọ́wọ́ mi máa dálé mi, òun máa bá lé mi jẹ́ ni. Ọmọ tí ìgò tó wà nílé ẹ̀gọ́ ló ń fa problem for life. She understand? Tọ́mọ àlè bá ti kó nílé yín, kó bá ti wà nílé bàbá alálè. Ọmọ ẹ family ma wà right. Mi ò ṣọ máa lè. Ẹ ṣe bá bẹ́ẹ̀ lẹ́dẹ̀ dín yìí. Fún mi ló mọ mi náà. Ó dáa jọ̀ọ́ torí Ọlọ́run. Mo promise ẹ pé bí a bẹ next week máa pè ẹ́ bó ṣe 2 days. Máa pa fún bàbá ẹ̀kọ́ lọ́bì kan. Àwa bẹ̀ ṣe. Mo like idea yẹn. But wà ní láti fún mi ní àwọn another reface. Jẹ́ kó wà ló 1 month lọ́dọ̀ mi. She understand? At least wà lè sọ fún bàbá ẹ̀ pé ó lọ kọ́ graphic design. Àbí ó wá. Kí ló ń sọ sí kóòtù lẹ́nu? Kọ́mọ wá lo 1 month nílé ẹ̀. So kí ni sọ bàbá ẹ̀ búburú ní sọ pé lọ? Ọ̀rẹ́ bàbá ẹ̀ ni. Ṣì báyìí. Ó dà kó o fẹ́ o. Ó dà kọ́ sí. Ó dà okay. Okay, ṣòrí mo ti gbọ́ ẹ̀. Mo nǹkan tó sọ pátá ó ti yé mi. Mo má jẹ́ ká yanjú ẹ̀ máa ń sìn. Mo promise ẹ pé I will think about it and mo dẹ̀ mú sọ pé máa pè é máa kẹ́ bá ṣe. Let me assume pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. But tí bá padà wá next time. See, I won't take it easy with you. Máa wọlé padà wá kí tó lójú sí. Bọ́lá. Kò ṣe fault. Whose fault? If I don't get you right at all. Kí kọ́kọ́ ló bá nú ẹ̀rù tó fi bring the issue. Why would you tell me you are pregnant? Kí ló tí mi lè sọ pé mo lóyún? Why would you say o lóyún? Kí ló tí mi lè sọ pé mo lóyún nígbà tí mo bá ti lóyún ṣé kí n máa parọ́ pé mo lóyún ni? I don't get you. Jọ sọ fún mi ṣé nígbà tó ń ṣe tó ń dùn mọ́ ẹ òun mọ́ ń gbà ẹ ṣé mo sọ fẹ́ gbà ẹ pé kò jẹ́ ká máa protect ara wa o ní kò nídò ìwọ máa láì skin to skin kájọ máa enjoy ara wa ni so wọ́n délé tiẹ̀ náà ṣàkóso náà mi pé oyún. What's the correction? Wọ́n sọ pé ó ń dùn mọ́ mi ó ń dùn mọ́ wa kọ́kọ́ sí that right yeah then are you not old enough to like take care of all these things tó bá ṣẹlẹ̀ tó bá ra pills wà á sort ara ẹ. kémi máa lo oògùn àbí kí lọ bá lé ọmọ mi. Gbogbo ilé everybody wà in tax ni kí ló jẹ́ pé ilé wọn bàjẹ́ ṣé wọ́n ló fi lé ọmọ síbẹ̀ tó máa bàjẹ́ ni. Baby, get rid of this. How they find? Can't move on. Kò lè possible. Ó bá possible. Kò lè possible. Kí ló ń bá mi sọ sí kò dùn. Bóbí ìjọ nítorí Ọlọ́run. Ṣorí ikú tó bá wà lẹ́yìn tí n kò yẹ ká ṣe. Ikú tó bá fẹ́ ṣe ni kò jẹ́ kí n mọ̀ báyìí. Nísinsìnyí. Yeah, fine. Ikú tó fẹ́ ká ṣe ni pé mo ṣe rí ẹ yìí. Ẹwà ẹ̀ dà, skin ẹ̀ dà, kò ní já kò ní make sense kó bí ọmọ sínú ìṣẹ́. Ṣé you understand? Má wo rin pa ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, èmi náà ni mo ń gbìyànjú fún ẹ. Fine. Bò mi ò sọ pé ó ti sú mi náà. Kò sú mi. The only thing tí mo ní lọ́dọ̀ ẹ̀ ni pé accept oyún ẹ rí pé ìwọ ló ní ìwọ ni bàbá ọmọ náà tí máa bí ọmọ tán kó lè lọ tọrọ mi lọ́wọ́ àwọn parents mi ló bá tán ló máa gbálẹ̀ àwọn àwọn comfortable àwọn òkè àwọn àwọn máa gbádùn ẹ náà. orí ẹ acceptance lójú fẹ́ sọ lọ́rọ̀ tá a wà nílẹ̀ yìí èmi ò lè accept any goddamn shit. ṣé mi lè afford oyún àbí ọmọ gangan ni màmá tọ́ ìyá àtọmọ papọ̀. What are you saying? Okay, mo ti gbọ́ bọ̀bọ̀ kí ni kò tó fẹ́ ká ṣe. Fine, get rid of this please. Then we move it to the next. You understand? Possible. Mi ò lè ṣẹ́ oyún. So pẹ̀lú èjì bí kí lọ yọ oyún. sáwọn ìyàwó tó ju ẹ̀ lọ́jọ́ oyún. wọ́n bí èmi ò lè ṣẹ́ oyún. olùsùn lélẹ̀ o. èmi ò lè ṣẹ́ mo dẹ̀ máa bí ọmọ ìwé rẹ̀ lọ́mọ. ṣọwọ́ ló ní ọmọ. bílíọ̀nù mílíọ̀nù ni wàá bí bọ́ọ̀tà ni. bí bọ́ọ̀ bá mọ̀ fún mi ò lè yọ. don't even go there. mo máa bí tó bá yà máa lọ́wọ́ lọ́wọ́ mo máa bí eléyìí mo lè lóyún o. mo sorry. àwọn story tẹ̀ fi máa tẹ̀ fi. Sorry, Bọ́lá. Gbogbo nǹkan tó ń sọ, mo gbọ́ ni mi ò gbà. There is nothing tó lè sọ fún mi ní ayé ìwà mọ́ mi change my head. Mo gbọ́dọ̀ fẹ́ mi. Kọ́lá, see, kò ń ṣe pé mi ò like it because ìwọ náà bá lọ́mọkùnrin. You are a cool guy. But ó ní àwọn reasons kan tí mo ṣe wò pé èmi àti ẹ̀ ò jọ. Mo ti gbọ́ oríṣiríṣi story tẹ́yìn obìnrin máa ń sọ. You want to scare me? I don't care.
wọ́n máa ń gbẹ́bọ́ lé yín. Mo mọ̀, wọ́n ń gbẹ́bọ́ lé yín, wọ́n máa ṣe tutù, wọ́n máa pa. Let 100 men fall because of this sake. I don't care. It's either yes or yes. Okay. Love conquers all. Gbàgbé, má explain. Okay, you know what? Shuri, mi ò rí nǹkan kan. I don't care. I say I don't care. Okay, fine. Bàbá kan wà lẹ́yìn, ó máa ń pa àwọn ọkùnrin jẹ, wọ́n máa ń mu ẹ̀jẹ̀ wọn ọmọ ti kíní. Kí ló tún fẹ́ lè tó yẹn? Tó bá jẹ́ ẹ̀ náà, màá sì tún fẹ́. Just tell me yes. Okay. Yes. Aha, beautiful. Ó ṣe bá mi sọ̀rọ̀ sí ni. I don't ewa ní gbogbo garaji. A máa lọ lé bàbá kan àbí mo máa lọ. No, what is Love is above all. He conquers all. Ó dé wá fẹ́ pọ̀ mí nínú pọ̀ kí ló fẹ́ létí kí ló ń bọ̀ lójú ọ̀run tí ilé ògbà. Mo try to explain everything for enjoy ìwọ ló insist pé kí n má sọ. Mo fẹ́ kó mọ̀ pé wíwá inú mi ń jọ yẹn. Mo fẹ́ kó mọ̀ pé wíwá kálí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ní kí n má sọ̀rọ̀ ò jẹ́ kí n sọ̀rọ̀ jọ. Bọ́lá, mo fẹ́ explain. I'm sorry. Mo fẹ́ explain. Ṣòro ọ̀rọ̀ bẹ́yẹn that you cannot say. O mú ọmọ àlè. O fún ní ẹ̀kọ́ tó yè kóró. O gbé kúrò lórílẹ̀-èdè. Ọmọ tèmi ò wá ní ẹ̀kọ́ kọ̀kọ̀. No, it is not safe. Ṣé gan-an? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sorry. Ẹ̀mí ṣe mo wá ń bínú ni. You know what you are going to do? Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo nǹkan tó bá jẹ́ tiẹ̀ nínú ilé. Àtọmọ ẹ̀. I don't want to see you again. Má ṣe bẹ́ẹ̀ kọ́ mi jọ́ tó lọ́wọ́ ibo mo fẹ́ lọ jọ́ tó lọ́wọ́ má ṣe fẹ́ kọ́ mi jọ́ tó lọ́wọ́. Daddy, she is going nowhere. From what Mommy said, she made several attempts to talk to you, but you kept saying love is above all. If love is truly above all, then why can't love be above all now? This is the same mistake men make every single day. When they try to get a woman, every other thing does not matter. Once the woman tries to explain her past, they will ignore her. Then once it boomerangs, they will throw a big tantrum about it. Mom has been so faithful to this marriage. She fulfilled all her wedding vows. So there is no big deal for you to forgive her. You this silly, you're a bastard! Nonsense! I'm not a bastard. Èmi ni bastard. O ti lẹ́nu sọ̀rọ̀. Èmi ni bastard, èmi lọ́mọ àlè. No, this is the bastard. What do you mean? What do you mean? You should be somebody on the phone. Ṣó fẹ́ kó bá mi? Kó bẹ́ẹ̀ bá mi. Why don't you buy for me one round? See, wá mi fẹ́ stress ọmọ mi wá gbà. Wọ́n máa sọ̀rọ̀ tó máa ń sọ ìmọ̀. Ewu ni fáwọn ọmọ mi. Why don't you buy now? Tí bàbá ẹ̀ bá gbọ́, kí ló rò pé kó máa sọ? Sọ kí bàbá ti wá gbọ́mọ ẹ̀. Ọkẹ́ òkú ṣàlòkú rẹ̀ bàbá ọmọ ló lọ́mọ. Má ṣe bẹ́ẹ̀. Mi ṣe ní ṣe bẹ́ẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ báyìí náà. Bí mo ṣàfihàn ọmọ yẹn. Jọ̀ọ́ torí Ọlọ́run, mo ti bẹ́ẹ̀. Mo ní kí nìkan tó fẹ́ kí n ṣe. Mo fi iṣẹ́ bẹ́ẹ̀, mo fowó bẹ́ẹ̀, mo fi lé bẹ́ẹ̀. Olóòfẹ́ ní tèmi, àfọmọ iná olùfẹ́. Ọmọ mi mo fẹ́ o. Fún òkú tó bá gbọmọ lọ́wọ́ mi, wọ́n á dalé mi, òun wà bá lé Ilé ò mi jẹ́ lè ni. dàrú. Ọmọ tí ìgàn tó wà nílé ẹ̀gàn ló ń fa problem for life. Ṣé you understand? Tọ́mọ àlè bá ti kó nílé yín, kó bá ti wà nílé bàbá alálè. Ọmọ ẹ̀ wo family máa wà ọ̀rọ̀ ẹ̀. Ọmọ mi ò ṣe ọmọ àlè. Ẹ ṣé bàbá ẹ̀ dẹ̀ dé yìí. Fún mi lọ́mọ mi náà. Ó dáa jọ̀ọ́ torí Ọlọ́run. Mo promise ẹ pé bí abẹ next week máa pè ẹ́ bó ṣe 2 days máa pa fún bàbá ẹ̀ kó lọ bìkan á wá bẹ̀ ṣe mí. Mo like idea yẹn. Jọ̀ọ́. But wà ní láti fún mi ní àwọn another refacing. Jẹ́ kó wà ló 1 month lọ́dọ̀ mi. Ṣé you understand? At least wà lè sọ fún bàbá ẹ̀ pé ó lọ kọ́ graphic design. Àbí ó wá. Kí ló ń sọ sí kóòtù lẹ́nu? Kọ́mọ wa lo 1 month nílé ẹ̀. So? Kí ni sọ bàbá ẹ̀ gbogbo ní sọ pé lọ? Ọ̀rọ̀ bàbá ẹ̀ ni. Ṣì báyìí. Ó dà kó o fẹ́ o. Ó dà kọ́ sí. Ó dà okay. Okay, ṣòrí mo ti gbọ́ ẹ̀. Nǹkan tó tún kọ́ àtàkùn ti yé mi. But má jẹ́ ká yanjú ẹ̀ máa ń sìn. Mo promise ẹ pé I will think about it and mo dẹ̀ mú sọ pé máa pè é máa kẹ́ máa ṣe. Let me assume pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. But tí má padà wá next time. See, I won't take it easy with you. Báwo ló ní padà wá kí tó lójú sí? Bọ́lá. Kò ṣe fault. Whose fault? If I don't get it right at all.
kí kọ́kọ́ ló bá nú ẹ̀rù tó fi bring the issue. Why would you tell me you are pregnant? Kí ló tí mi lè sọ pé mo lóyún? Why would you say o lóyún? Kí ló tí mi lè sọ pé mo lóyún nígbà tí mo bá ti lóyún ṣé kí n máa parọ́ pé mo lóyún ni? I don't get you. Jọ sọ fún mi, ṣé nígbà tó ń ṣe tó ń dùn mọ́ ẹ, òun mọ́ gbà ẹ. Ṣé mo sọ fẹ́ gbà ẹ pé kò jẹ́ ká máa protect ara wa, o ní kò nídò, ìwọ máa like skin to skin, ká jọ máa enjoy ara wa ni. So why do let you now shout on me pé oyún? What the correction? What's the way ó ń dùn mọ́ mi? Ó ń dùn mọ́ wa. You just know that. Right, yeah. Then, are you not old enough to like take care of all these things? To watch less. To appeals, why they start right? Oh, kí mi máa lògùn àbí? Kí ló bá lé ọmọ mi? Gbogbo ilé everybody wọ́n in tax ni. Kí ló jẹ́ pé ilé wọn bàjẹ́? Ṣé wọ́n ló fi ilé ọmọ síbẹ̀ tó máa bàjẹ́ ni? Maybe get rid of it. Ká dẹ̀ fine ká tún máa move on. Kò lè possible. Ó máa possible. Kò lè possible. Kí ló ń bá mi sọ sí kò dùn? Gbogbo ìjọ nítorí Ọlọ́run. Ṣorí ikú tó bá wà lẹ́yìn tí ní kò yẹ ká ṣe. Ikú tó bá fẹ́ ṣe ni kò jẹ́ kí n mọ̀ báyìí. Nísinsìnyí. Yeah, fine nǹkan tó fẹ́ ká ṣe ni pé mo ṣe rí ẹ yìí ẹwà ẹ dáa skin ẹ dáa kò ní já kò ní make sense kó o bí ọmọ sínú ìṣẹ́. Ṣé you understand? Má wo rìn pa ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà èmi náà ni mo ń gbìyànjú fún ẹ. Fine. Bọ̀ mi ò sọ pé ó ti sú mi náà. Kò sú mi. The only thing tí mo ní lọ́dọ̀ ẹ̀ ni pé accept oyún ẹ̀ rí pé ìwọ ló ní ìwọ ni bàbá ọmọ náà tí máa bí ọmọ tán kó dé lọ tọrọ mi lọ́wọ́ àwọn parents mi ló bá tán ló máa gbálẹ̀ àwọn àwọn comfortable àwọn àwọn òkè àwọn àwọn máa gbádùn. Náà. Orí ẹ acceptance lójú fẹ́ sọ náà ta wà nílẹ̀ yìí. Èmi ò lè accept any goddamn shit. Ṣé mi lè afford di oyún àbí ọmọ gangan ni màmá tọ́ ìyá àtọmọ papọ̀? What are you saying? Okay, mo ti gbọ́ bọ̀bọ̀ kí ni kò tó fẹ́ ká ṣe? Fine, get rid of this place. Then we move it to the next. You understand? Possible. Mi ò lè ṣẹ́ oyún. So? Pẹ̀lú èjì bí kí lọ yọ oyún. Ṣáwọn ìyàwó tó jù ẹ̀ lọ́jọ́ oyún. Wọ́n bí èmi ò lè ṣẹ́ oyún. Oyún ti lélẹ̀ o. Èmi ò lè ṣẹ́ mo dẹ̀ máa bí ọmọ ìwé ìrẹ̀lẹ̀ lọ́mọ. Ṣọwọ́ ló ní ọmọ. Bílíọ̀nù mílíọ̀nù ni wà á bí bọ́kúta ni. Ìgbọ́ ìgbà mọ̀ fún mi ò lè yọ. Don't even go there. Mo máa bí tó bá yà máa lọ́wọ́ lọ́wọ́ mo máa bí eléyìí mo lè lóyún o. Mo sorry. Àwọn story dẹ̀ fi máa jẹ́ pé. Sorry Bọ́lá, gbogbo nǹkan tó ń sọ mo gbọ́ ni mi ò gbà. There is nothing tó lè sọ fún mi ní ayé tó máa mú mi change my mind. Mo gbúdọ̀ fẹ́ mi. Kọ́lá, see, kò ń ṣe pé mi ò like ẹ because ìwọ náà bá lọ́mọkùnrin. You are a cool guy, but ó ní àwọn reasons kan tí mo ṣe wò pé èmi àti ẹ̀ ò lè jọ. Mo ti gbọ́ oríṣiríṣi story tẹ́yìn obìnrin máa ń sọ. You want to scare me? I don't care. Wọ́n máa ń gbẹ́bọ́n lé yín. Mo mọ̀, wọ́n ń gbẹ́bọ́n lé yín. Wọ́n máa ṣe tutù. Wọ́n máa pa. Let 100 men fall because of this sake. I don't care. It's either yes or yes. Okay. Love conquers all. Gbàgbé, má sọ, má explain. Okay, you know what? Ṣorí, mi ò rí nǹkan kan. I don't care. I say I don't care. Okay, fine. Bàbá kan wà lẹ́yìn, wọ́n máa ń pa àwọn ọkùnrin oúnjẹ, wọ́n máa ń mu ẹ̀jẹ̀ àwọn ọmọ chikinní. Kí ló tún fẹ́ lè tó yẹn? Tó bá jẹ́ ẹ̀ náà, màá ṣì tún fẹ́. Just tell me yes. Okay o. Yes. Aha, beautiful. Ó ṣe bá mi sọ̀rọ̀ sí ni I don't ewa ní gbogbo garaje a máa lọ lé bàbá kan àbí mo máa lọ. No, what is Love is above all. He conquers all. Ó dé wọ́n fẹ́ pọ̀ mí nínú pọ̀ kí ló fẹ́ létí kí ló ń bọ̀ lójú ọ̀run tí ilé ọgbà. Mo try to explain everything for enjoy ìwọ ló insist pé kí n má sọ. Mo fẹ́ kó mọ̀ pé wíwá inú mi jọ yẹn. Mo fẹ́ kó mọ̀ pé wíwá ká lè mọ̀ bá wọn ṣe tí ò dẹ̀ ní kí n má sọ̀rọ̀ ò jẹ́ kí n sọ̀rọ̀ jọ. Bọ́lá, mo fẹ́ explain. I'm sorry. Mo fẹ́ explain. Ṣòro ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn that you cannot say. O mọ ọmọ àlè. O fún ní ẹ̀kọ́ tó yè kóró. O gbé kúrò lórílẹ̀-èdè ọmọ tèmi ò wá ní ẹ̀kọ́ kọ̀kọ̀. No, it is not your thing. Ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sorry. Ẹ̀mí mo ti àṣẹ mo wá ń bínú ni. You know what you are going to do? Jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tó bá jẹ́ tiẹ̀ nínú ilé àtọmọ ẹ̀. I don't want to see you again. Má ṣe bẹ́ẹ̀ kọ́ mi jọ́ dúró lọ́wọ́ ibo mo fẹ́ lọ jọ́ dúró lọ́wọ́ má ṣe fẹ́ kọ́ mi jọ́ dúró lọ́wọ́. Daddy, she is going nowhere. From what Mommy said, she made several attempts to talk to you, but you kept saying love is above all. If love is truly above all, then why can't love be above all now?
This is the same mistake men make every single day. When they try to get a woman, every other thing does not matter. Once the woman tries to explain her past, they will ignore her. Then once it boomerangs, they will throw a big tantrum about it. Mom has been so faithful to this marriage. She fulfilled all her wedding vows. So there is no big deal for you to forgive her. Oh my God.